Psalm 112 ó wà ní ojú ewé karùn-ún ìwé ọwọ́ wa a máa kà ní àkàtà ìṣàrí ọ̀tá ìdíje Psalm 112. Ẹ máa yin Olúwa, ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù Olúwa tí inú rẹ̀ dùn jọjọ sí òfin rẹ̀. Ọlá àti ọrọ̀ wà nílé rẹ̀, òdodo rẹ̀ sì dúró láéláé. Ó dára fún ẹni tí ń ṣe oore tí sì ń wí òun ò gbé ọ̀nà rẹ̀ ró nínú ìdájọ́. Láti orísun omi yìí lọ́fẹ̀ẹ́ ẹni tí ó bá ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí, èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo yóò ní ipa tiwọn nínú adágún fífi iná àti sùúrù jó, èyí tí í ṣe ikú kejì. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Bí a ti kọ orin tí ó tẹ̀lé wà lójú ewé keje, a fẹ́ràn wá wípé kí a fi ọwọ́ sí iṣẹ́ ìránṣẹ́ ní Diocese Ẹ̀gbá West fún ìjèrè ọkàn àti fún iṣẹ́ Olúwa. As you do so, the Lord bless you in Jesus' name. Orin hallelujah, hallelujah, hallelujah. Ojú ewé keje.
The Bible says in all things we should give thanks. So we give God all the glory for life, especially for the time and life of his servant, Mr. Michael Abeokuta, who has gone to rest. It's a prayer that he will continue to rest in the bosom of the Lord in Jesus' name. Ṣẹlá kí ní pàtàkì jùlọ bàbá Olúwa tí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. The Right Reverend Samuel Odele Ogundeji, Lord Bishop of Dazo Ibawes. Wọ́n wọlé láì máa sọ fún ẹnikẹ́ni. Wọ́n ṣe ń dé ni mo mọ̀ wípé ọlá ńlá ni wọ́n kù fún ẹbí yìí ti pàtàkì jùlọ fún our Daza treasurer Fẹ́mi Ṣọlákẹ́. Thank you, our daddy, for coming. It's a prayer that the Lord will continue to renew your strength in Jesus' name. Wọ́n bẹ bàbá láti wàásù wọn ní ṣáà lọ wàásù fúnra rẹ̀. Thank you, sir, for the opportunity. Likewise, I want to appreciate our Father in God in this Adigbe, Papa Ibara, Mama Ibara, the person of Venerable Olufemi and Mrs. Oluwakemi Olalekan James. Thank you, sir. Thank you, ma'am, for honoring us. I want to also appreciate all fathers in God here. At the appropriate time, you shall be recognized. Ẹ jẹ́ àtẹ́lẹ́bà fún àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa ń ṣe lágbé yíká òfòrò fẹ́tẹ́ fún wa láti rí ọjọ́ òní. Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ fún ìgbé ayé rere tí ìránṣẹ́ yín ti gbé nígbà tí ó wù yín pé sọ́dọ̀ ara yín. A mọ̀ wípé bó pẹ́ ni bó yá ni ọ̀dọ̀ rẹ̀ la ó fàbọ̀ sí. Nígbàkigbà tí a bá máa kúrò láyé, jẹ́ kí gbogbo bá iṣẹ́ rere lọ́wọ́ wa. Oore ọ̀fẹ́ láti rí Jésù kí a tó rí ikú Olúwa fi fún wa. Olúwa fún wa lóore ọ̀fẹ́ láti bá ọrìn dópin. Má jẹ́ a fi ayé wa bọ̀rọ̀ jẹ́. Ràn wá lọ́wọ́ láti sìn ọ́. Jésù Kristi Olúwa wa. Mr. Michael Olalekan Ṣọlákẹ́, wọ́n ti ṣe èyí tí Ọlọ́run fún wọn láti ṣe. Kò sẹ́ni tó mọ ẹni tó kàn. Ikú ni Ọlọ́run fi ju gbogbo wa lọ. Ohun tí ènìyàn bá lè yí padà, àfi kí ènìyàn kó fi gbogbo rẹ̀ fún Ọlọ́run. We want to thank God for his life, his wives and children, and the entire family of Ṣọlákẹ́. It's a prayer that the Lord will comfort the family. In the name of Jesus Christ, the Lord will console the family. After the demise of our brother, of our father, Mr. Michael Olalekan Ṣọlákẹ́, the family will no longer know any sorrow. In the mighty name of Jesus. Mo kí gbogbo ẹbí o ní pàtàkì jùlọ our Daza treasurer Fẹ́mi Ṣọlákẹ́, entire family ẹ kú ara fẹ́ra kù. Ọdún ajé lọ síra lórúkọ Jésù. Olúwa á sì dá gbogbo ẹbí á dá wọn sí, á sì dì wọ́n mọ́ lórúkọ Jésù. Amen. Ohun tí mo fi ń bá wa sọ̀rọ̀ ní ṣókí ní òwúrọ̀ yìí ni ikú kì í ṣe òpin. Ẹnìkan kọ nígbà kan ó ní ikú lòpin gbogbo. Ó correct o. Ẹ bá wo Bíbélì. Ikú kì í ṣe òpin. According to Oxford Learner's Dictionary, death is the fact of somebody dying or being killed. Kí ni ìtumọ̀ ikú? Kí apá èèyàn tàbí kí èèyàn gbẹ̀mí mì. Another definition says it is the end of life of a person or organism. Don't forget, I say according to dictionary. Ṣé ẹ mọ̀ pé èèyàn ló kọ dictionary? So ibi tí òye wọn gbé nọ́mbà kan. So dictionary yẹn náà sọ pé ìwé àtúmọ̀ èdè sọ wípé òpin ìgbé ayé ènìyàn. Ó ṣe é ṣe kó ṣe ibẹ̀ ni ẹni tó kọrin yẹn ti rí ikú lòpin gbogbo.
Another definition says the permanent end or destruction of something. Wípé ìparun ohun kan àti òpin ohun kan. Another definition says the power that destroys life. It is imagined as human in form. Èyí túmọ̀ sí pé agbára tí ó ń pa ayé ènìyàn run tó dàbí ènìyàn. Ṣé máa pẹ́ tó bá wo fíìmù nígbà míì ẹ̀rí wọn sọ pé ikú ti dé ó léèyàn káàkiri. But in the Bible, the word death as applied to man means separation or a cutting off from realizing God's purpose for which one was created. Separation. Nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìtumọ̀ ikú ni aya ènìyàn nípa. A separating kúrò nínú ìpinnu àti májẹ̀mú Ọlọ́run fún ayé rẹ̀. Ikú mẹ́ta ló wà. Ikú àkọ́kọ́, òun là ń pè ní physical death. What is physical death? The separation of the inner man, that is soul and the spirit, from the outer man. Wípé ọkàn yẹn àti ẹ̀mí á mú kúrò lára. So ara máa lọ síbi tó yẹ kó lọ. Gbogbo á dẹ̀ mọ̀ pé ara ló máa padà sínú ilẹ̀. Bí a ó ṣe gbé ara arákùnrin wá sínú ilẹ̀ lẹ́yìn sí. The body only dies at this time and goes back to the dust. You can confirm that in Genesis 3 verse 19 and James 2 verse 26. But the soul, ọkàn, and the spirit, ẹ̀mí, of the righteous, ọkàn àti ẹ̀mí olódodo, tí ó bá ṣe dákẹ́ báyìí, ó máa lọ sí ọ̀run láti dúró de àjíǹde. 2 Corinthians chapter 5 verse 8, Philippians 1:21-24, Hebrews 12 verse 23. Ọkàn tí èèyàn bá dákẹ́ báyìí, ọkàn ẹ̀ àti ẹ̀mí ẹ̀ fún ẹni tó mọ Jésù, ẹni tó ti di àtúnbí, ẹni tó sin Jésù, ẹni tó tẹ̀lé tó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti iṣẹ́ ọwọ́ rẹ̀. Ṣé mọ̀ pé ní catechism wa máa ń kà ní ìjọ wa? Ó ní èmi ó kọ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀. Gbogbo nǹkan tó jẹ́ ti ayé téèyàn ti fi ayé rẹ̀ fún Jésù. Kọ́ríńtì kejì orí 5:17. Ó ní bẹ́nikẹ́ni bá wà ní Kristi ó di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ṣe kí ni ó kọjá lọ. Ohun gbogbo ṣe kí ni ó di tuntun. Ọkàn àti ẹ̀mí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó lọ sọ́dọ̀ olùgbàlà. Ó wà pẹ̀lú rẹ̀ ní ọ̀run láti dúró de àkókò àjíǹde. Ṣùgbọ́n ẹni tí ó kọ Jésù sílẹ̀, ẹni tí ó ń rìn nínú ẹ̀ṣẹ̀, ẹni tó ń rìn nínú àìgbàgbọ́ nínú Jésù, ọkàn rẹ̀ àti ẹ̀mí rẹ̀ á lọ sí ọ̀run àpáàdì. Òun náà máa dúró de àjíǹde. Ẹ̀mí mi ò ní sọnù, ẹ̀mí rẹ̀ ò ní sọnù. Bẹ́ẹ̀ ká ló jinlẹ̀. Ṣé ẹ rántí ìtàn Lásárù àti ọkùnrin ọlọ́run ní Lúùkù orí kẹrìndínlógún, Luke 16 from verse 19. Kò sí nǹkan tí kò dára ní pé kéèyàn kó lọ́rọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn máa ń fà wọ́n kúrò lọ́dọ̀ ọ̀la. Ó lówó lọ́lá, Ábúráhámù náà lówó lọ́lá, ṣùgbọ́n ó sin Ọlọ́run, ó bẹ̀rù Ọlọ́run. Ṣùgbọ́n ọlọ́rọ̀ yẹn kò ṣetán láti fi ohun tí Ọlọ́run ṣe. Ó jẹ ayé rẹ̀ láyé yìí, ó wá kú. Bíbélì sọ pé wọ́n sin, wọ́n kọrin gan àti gbé bàbá rere. Ìsìnkú yẹn ṣe ìsìnkú ayẹyẹ. Ṣùgbọ́n wọ́n sọ pé Lásárù kú, a ò kọ́ nínú Bíbélì pé a sin. Ṣùgbọ́n nǹkan kan wà tí wọ́n kọ, Luke 16 from verse 19. Wọ́n ní àwọn áńgẹ́lì gbé lọ. They carry the soul and the spirit unto the bosom of Abraham. Dáàdì àti mọ́mì, bí ó ti wù kí a pẹ́ tó láyé, ọjọ́ kan á ó fàyè yìí sílẹ̀.
What must bother you and I should be, where will I end? I think that should be what should bother you. Of course, the Bible promises us, according to Psalm 16, he said, you will enjoy long life. Psalm 91, the last verse. He said, with long life and prosperity will I satisfy you. Ó ní ẹ̀mí gígùn àti oríire lèmi ò fi tẹ́ ọ lọ́rùn. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀mí gígùn náà, ọjọ́ kan ń bọ̀ èèyàn máa kú. À ń ṣe àdúrà kan ní ọjọ́ méjì sẹ́yìn. Wọ́n á sọ nípa Ezekiah. Nígbà tí ikú dé, Ezekiah sọ fún Ọlọ́run pé òun ò tí ì ṣetán. Lọ́run, no problem, you have spoken right. Ọlọ́run wá fi ọdún 15 fún ọjọ́ rẹ̀, fún ọdún rẹ̀. Hallelujah. Ṣùgbọ́n lẹ́yìn ọdún 15 yẹn, kí ló ṣẹlẹ̀? Ikú. Ṣọ́ọ́tì Lásárù tí Jésù jíǹde ní Jòhánù orí 11. Inú gbogbo wọn dùn, we thank God. Ṣùgbọ́n lẹ́yìn yẹn ó ṣe kí ni o? Olówó arákùnrin tó jẹ́ ọlọ́rọ̀ yẹn ó kọ̀ Jésù sílẹ̀, ó kọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, kò náà ní ìfẹ́ Ọlọ́run àti ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tó kú, ó lọ sínú oró, ó lè lọ sínú oró. Bíbélì jẹ́ kó di mímọ̀ wípé Lásárù, àwọn áńgẹ́lì gbé e sí ọkàn àyà Abraham, níbẹ̀ ló ti ń jẹ ayọ̀ títí ayé, ó lọ sí ọ̀run rere. Gbogbo alámọ̀ nǹkan tí olówó yẹn tí ó là kọjá, torí pé téèyàn bá wà ní ọ̀run àpáàdì, ọkàn rẹ̀ àti ẹ̀mí rẹ̀ máa rí ohun tó ń ṣẹlẹ̀. Ó rí i wípé Lásárù wà nínú ayọ̀, òun náà wá di ẹni tó wá ń bẹ̀bẹ̀ lẹ́yìn tó ti kú. Lásárù jẹ́ ẹni tó ń bẹ̀bẹ̀. He was a beggar when he was here on the earth. When he died, he went into rest with the Lord. Bíbélì sọ yìí pé ó sinmi kúrò nínú làálàá rẹ̀. Ṣùgbọ́n lọ́rọ̀ bẹ̀bẹ̀ kò tọrọ jẹ láyé yìí. Ṣùgbọ́n nígbà tó débẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Lórúkọ Jésù, ò ní jẹ́ adọ́rùnmọ̀ òtítọ́. Ó sọ fún bàbá Abraham, jẹ́ kí ó wá fi ọwọ́ rẹ̀ tó ti fi sínú omi kó kàn fi wá kàn mí torí pé mò ń jóró yòó. Dáadáa ló wí pé kò sẹ́ni tó lè kọjá láti ibi lọ sọ́hùn, kò sẹ́ni tó lè kọjá látọ̀hún wá síbí. Nígbà tó wà láyé, ó ti jẹ gbogbo tó nílò. Ó rántí mi, kì í tiẹ̀ ṣe wípé torí pé kò tọ́jú Lásárù ni o. No, that's just one of it. Ó kọ Jésù sílẹ̀, ó kọ Ọlọ́run sílẹ̀, ó kọ ìfẹ́ Ọlọ́run sílẹ̀, ó tẹ̀lé wáyé. Ó wá ní jọ̀wọ́ bá mi rán Lásárù lọ sáyé, tàbí kó rán ẹlòmíì lọ sáyé, ẹnìkan nínú àwọn tó wà níbí, wípé kán lọ bá mi sọ fún wọn wípé káwọn arákùnrin òun kan máa wá síbí. Ṣé rí pé mo fẹ́ràn arákùnrin yìí nítorí pé ó ní passion fún àwọn arákùnrin rẹ̀. Ìyẹn là ń pè wípé bó ti wù kó rí, rántí àwọn ará rẹ̀. Ọlọ́run wá sọ wípé wọ́n ní wòlíì láyé, wọ́n ní bíṣọ̀bù láyé, wọ́n ní àwọn evangelist, wọ́n ní àwọn venerable, wọ́n ní àwọn reverend, wọ́n ní oríṣiríṣi àwọn àlùfáà láyé. Tó bá yẹ kó bá wàásù fún tí wọ́n bá gbọ́, tẹ́nìkan bá jí láti sa òkú tó bá lọ, wọn ò ní gbọ́. Ohun tí mo ń sọ ṣókí ní òwúrọ̀ yìí ni wípé ọlọ́rọ̀ yẹn ó sọ ẹ̀mí rẹ̀ nù. Bíbélì wípé èrè kí ló jẹ́ fún ènìyàn, ó jèrè gbogbo ayé, kó sọ ẹ̀mí rẹ̀. So the soul and the spirit of the wicked will go to hell immediately after one drops dead. Don't forget, the soul and the spirit are spiritual and they are immortal. They cannot go back to dust. So physical death, it is sure that if rapture has not occurred, every one of us will pass through this phase. Tí ìgbàsókè àwọn àyànfẹ́ ò bá ti ṣẹlẹ̀, gbogbo wa la máa la ikú yẹn kọjá, physical death. Èyí tí arákùnrin ìránṣẹ́ Ọlọ́run tó ti là kọjá, Mr. Michael Ọlálẹ́kan Ṣọlánkẹ́, a gbàdúrà fún wípé yóò sinmi
láyà Jésù. Ikú kejì apart from spiritual death òun là ń pè ní spiritual death. Spiritual death is the separation of man from God because of sin. Kí ni ìtumọ̀ ikú ti ẹ̀mí? Wípé ènìyàn ó kọ̀ láti bá Ọlọ́run ṣe pọ̀, Ọlọ́run náà wá kẹ̀yìn sí nítorí pé ó fẹ́ máa jẹ ìgbádùn ẹ̀ṣẹ̀. Ohun kan tó lè dí wa lọ́wọ́ láti má dọ̀run òun ni ẹ̀ṣẹ̀. Báwo la ṣe lè bọ́ nínú ẹ̀ṣẹ̀? Gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Tí ènìyàn bá wá sínú ayé yìí, ìdí tí Ọlọ́run fi fún ẹ láǹfààní ni wípé kó lo ayé rẹ láti fi mọ Jésù. Ṣé rí àkókò ń bọ̀ kó o ní àǹfààní tí o ní yìí mọ́? Arákùnrin Michael Ọlálékan Ṣólánkẹ́ ti parí ilé ìdí tirẹ̀. Ìjọ kan ń bọ̀ ìwọ náà máa parí tirẹ̀. Ìjọ kan ń bọ̀ èmi náà máa parí tèmi. Ohun tí o nílò láti yẹ ayé rẹ wò, ǹjẹ́ mo ti mọ Jésù? Ṣé rí ẹni tó bá kú ikú ti ẹ̀mí ó lè wà láàyè ní ti ara? Tímọ́tì kìíní orí karùn-ún ẹsẹ̀ kẹfà ó sọ wípé ẹni tó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ Ó kú nígbà tí ó wà láàyè. it's possible for one to be spiritually dead and still be alive physically. And it is possible for one to be dead physically and still be alive in hell, having consciousness from his soul and spirit that he is in hell, as I told you about the rich man and the Lazarus. Ṣé rí ikú tí a ń pè ní ikú ẹ̀mí? Ó jẹ́ ohun tí ó ń ṣẹlẹ̀ fún àwọn tí wọ́n wà láyé yìí. Wọ́n kọ Jésù sílẹ̀. Wọn ò bá ayé Olúwa àti olùgbàlà wọn. Ìyẹn là ń pè ní they are dead spiritually. Ikú kejì nìyẹn. Ikú àkọ́kọ́ ni physical death. Ikú kejì ni spiritual death. Ikú kẹta òun là ń pè ní second death. Èyí tí a ń pè ní eternal death. Ikú kejì, ikú ayérayé. O ò ní bá wọn nípìn nínú rẹ̀. This is second or eternal separation from God. Eléyìí túmọ̀ sí pé a ya ènìyàn kúrò lọ́dọ̀ Ọlọ́run, a yà nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run títí ayé. Nítorí pé nígbà tó wà láyé, ó pinnu láti ya ara rẹ̀ kúrò lọ́dọ̀ Ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀. It is eternal separation from God In the lake of fire. tẹ bá rí ibi tí bàbá wa our father the Lord Peter Osisa read to us. Ẹ jẹ́ ká lọ síbẹ̀. Ó wà nínú pamphlet ọwọ́ wa, ẹ jẹ́ ká ṣí. Ojú ìwé kẹfà ẹsẹ̀ kẹjọ Ìfihàn 21 verse 8. Ẹ jẹ́ àjọká. Ṣùgbọ́n àwọn òjò. Ẹ jẹ́ àjọká o. Àti aláìgbà àti ẹni ìlú àti àpààyàn àti àgbèrè àti oṣó àti àbọ̀rìṣà àti àwọn èké gbogbo inú ẹ̀mí àti wọn nínú adágún tí ó fi iná àti sùúrù jù èyí tí í ṣe ìkíkù. Ìyẹn gbọ́dọ̀ ní kú. Ìyẹn gbọ́dọ̀ orú ayérayé. Ǹjẹ́ o ti fi ayé rẹ fún Jésù? we will continue to appreciate God for the life and time Of Mr. Michael Ọlálékan Ṣólánkẹ́. He has done his bit. He has gone to rest. we pray that the Lord will console the entire family. He will not leave the family. And the peace of the Lord will reign in that family. In the name of Jesus. Tí a bá ń sunkún báyìí, I beg your pardon, we are only moved by emotion. Wọ́n bá di ibi tí wọ́n fẹ́ gbé arákùnrin wá sí, tí wọ́n bá ti lówà ẹ̀yìn, kò sẹ́ni tó máa fẹ́ wọ ọbẹ̀ pẹ̀lú ẹ̀. Pẹ̀lú gbogbo bá máa ṣe wà emotional yẹn, bá máa ṣe sunkún yẹn, títẹ̀ ṣe ìyàwó iṣẹ́ àwọn ọmọ wọn ní wọbẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹkún yẹn kọ́ ni kókó.
tá a bá ń sunkún báyẹn òkú ń sunkún òkú ni o gbọ́dọ̀ sunkún fúnra ẹ̀ pé báwo ni ìgbẹ̀yìn tèmi ṣe máa rí ṣe rántí Jésù ẹsẹ̀ parí àkókò àjíǹde ó ní wọn tó ń sunkún bọ́n ṣe ṣe òun bọ́n ṣe ó ní ẹ má sunkún fún mi ẹ ṣe kéde ìtumọ̀ ẹni pé your own time is coming that's what it means. Where will you spend your eternity? Sir, life in church. It doesn't matter what you have attained. We are here for a very short time. Even if you spend 969 years, like Tusela, the end of it is that one day you will go. Where will you spend your eternity? I think anytime we come for burial, because even the Bible says it is better to come for a burial ceremony like this, you will be able to think and reason about your life. Life is short. Will you use this opportunity to repent and ask God to have mercy on you and change your ways? I want to tell you, every prayer we pray now, it doesn't touch him. It's gone. We only follow tradition of our church. All those prayers, it doesn't reach him. The prayer is meant for you and I. Change your ways. Prepare your life. You don't know the next person. By this time last week, 2 weeks ago, 2 months ago, 1 year, he never knew who will be his son. Whose son is the next? It is time to retrace your steps. Don't undergo eternal death. God has given opportunity for you. Fi ayé rẹ̀ fún Jésù. Kọ̀ ayé sílẹ̀, kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Yóò tẹ̀lé jọ̀wọ́. Ẹ jẹ́ àtẹríba nínú àdúrà. Bá Ọlọ́run sọ̀rọ̀. Bá Ọlọ́run sọ̀rọ̀. Bá Ọlọ́run sọ̀rọ̀. Ara rẹ̀ mo fẹ́ kó gbàdúrà fún báyìí o. Olúwa dábàárí ohunkóhun tó wà nínú ayé mi tó lè dí mi lọ́wọ́ láti jogún ìjọba Ọlọ́run. Olúwa jọ̀wọ́ dáríjì. Ṣàánú mi o. Má jẹ́ fa ayé mi bọ̀rùn jẹ́. Ó sọ wípé Olúwa mo fẹ́ fi ayé mi fún ọ lónìí. Níbi tí o wà yẹn pé ọwọ́ rẹ sókàn àyà rẹ kó di ojú rẹ. Sọ pé Jésù Olúwa wọnú ọkàn mi. Mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi lónìí, mo gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Mo kọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Father, I commit as many of your children that are surrendering to you today, you will show them mercy and you will write their names in the book of life. Grant them the grace to live the rest of their lives for you. We pray for the family of Sholanke. Lord, be with this family. Be with this family. Be with this family. Take care of the children and the entire household. And from today, let no one trouble them, because they bear the mark of Christ. In the name of God the Father, and God the Son, and God the Holy Spirit. Amen. Kí Olúwa kí ó pín ìsinmi àìnípẹ̀kun. Àwa gbàgbọ́ láti rí ire Olúwa. Olúwa gbọ́ àdúrà wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Olódùmarè, ẹni tó ṣe. Àyìnlógo àgbéga o fún iṣẹ́ ìsìn wọn. Wọ́n sì ìjọba títí di ojú ikú. Wọ́n tún mọ ojúbọ yín nínú ìjọ Ọlọ́run. Wọ́n tún sì í. Orí ọ̀fẹ́ ni wọ́n ní olùgbàgbọ́ ọpẹ́ wa. Adúpẹ́ fún àwọn aya àtàwọn ọmọ tó gbẹ̀yìn wọn. Adúpẹ́ lórí ẹbí àti ará wọn tí wọ́n ń ṣe lédè lẹ́yìn wọn. Torí pé òkú wọn yìí sí òkú ìgbẹ́. Olúwa ẹ ṣeun, a máa rírì orí Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Ó lè jẹ́ pé lójú àwa ènìyàn wọn ò dàgbà tó. Ṣùgbọ́n ẹ̀yin Ọlọ́run máa àkókò àti ìgbà tó tọ́ sí wọn tó yẹ wọn láti pè wọ́n sọ̀rọ̀. Ìdí nìyí tá a fi dúpẹ́ o. Fún tẹ́ fún wa lórí ọ̀fẹ́ láti ṣe olùgbàgbọ́ ọpẹ́ wa. Aláàánú jùlọ a mọ̀ pé àwa ẹlẹ́ṣẹ̀ ni wá.
pàápàá jùlọ àwọn ẹ̀ṣẹ̀ tó kù ká ti dá nípa ikú wọn olùdarí wá. Torí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara á rí wọn bí ẹni tí ó dàgbà tó ṣùgbọ́n ó wọ ẹ̀yẹ fún wọn sọ́dọ̀ nítorí náà abẹ̀bẹ̀ fún àgbélé ṣàánú fún wa. Àwọn aya àtàwọn ọmọ ẹrù yìí kọjá agbára wọn, ẹ̀mí mímọ́ ràn wọ́n lọ́wọ́. Ó gbàdúrà ẹ̀yin aya Olúwa yóò dì yín mú o. Ààyè tó ṣí sílẹ̀ Ọlọ́run nínú agbára rẹ̀ yóò dì fún yín. Ó gbàdúrà Olúwa yóò dì yín mú. Torí ọ̀rọ̀ Ọlọ́run yé wa pé Ọlọ́run fúnra rẹ̀ ní ọkọ̀ àwọn opó lórúkọ Jésù yóò ṣàlàtìlẹ́yìn fún yín. Ẹ̀rù ò ní bà yín o. Ó gbàdúrà fún ẹ̀yin ọmọ àtọmọ wọn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Torí pé bàbá mi ṣe ti kú níbi iṣẹ́ sẹ́lẹ̀ kò lè jẹ́ pé ẹ̀yin náà ẹ̀yin ó dàgbà o. Lórúkọ Jésù ẹ ò ní yàn kú o. Ìdàgbàsókè ẹ̀yin ọmọ kò ní báráyé nú o. Mo gbàdúrà ayé ò ní dẹ́mi yín légbodò. Ẹ̀mí kíkó pẹ̀lú àlàáfíà Olúwa fi tayé lọ́rẹ. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Olúwa yóò ṣe yín lórú ọmọ. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Mo gbàdúrà ẹ ò gbé ayé sórí yín. Yóò dára fún yín o. Ẹ̀yin ẹbí mo gbàdúrà lórúkọ Jésù Kristi. Òkú yóò lè já kúfà o. Nínú ẹbí òkú yóò lè já kúfà. Alọ́ba máa kó wọ́n tó dàgbà o. Olúwa dì yín mú. Atù yín nínú. Ara yìí lẹ́kọ̀ọ́. Ààyè tó ṣí sílẹ̀ nínú ẹbí Olúwa yóò dì fún yín o. Wọ́n á gbàdúrà lórúkọ Jésù ẹnì kọ̀ọ̀kan yín tẹ̀ kù láyé ẹ̀ ò ní fáyé yín pọ̀ ní ilẹ̀. Ẹ ò sì ní torí ọ̀rọ̀ kò fún láyé o. Sábàá lè fi ṣe bàjẹ́. Olúwa rẹ̀ yín lẹ́kọ̀ọ́. Atù yín nínú. Yóò dì yín mú. Yóò gbé yín ró. Yóò ṣàánú fún yín. Yóò sì dára fún yín o. Àdúgbò tó bẹ̀ gbọ́ Olúwa. Ṣé abẹ́ àánú? Ìgẹ́gẹ́. Àti ojú ọlọ́run máa la ìlà fi yín sí. Kọ́lá kókó sì pé kó pa yín. Kó sojú rẹ̀ kó má lẹ̀ sí lára. Kó dá òkú yín. Kó ṣe yín lógo. Kó dá yín láre. Níkẹyìn ọjọ́ ayé ìkẹyìn bá Jésù jọba. Lórúkọ ti Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. God bless you. Praise God. We thank God for the life was late Michael Dolano Solake. He was part of us, and we are very good friends. They have been a very supporting member of the entire 85 sets, which a peaceful rest of this creator. We pray that the children will continue to be a shining example of the family. Our dear wives, God continue to be with you. Thank you, our God. He came in. Thank you, Sam, for the honor. It's a prayer that the Lord will continue to bless your ministry in the sea of Eba West. In Jesus' name. And this is Abeokuta Anglican James, the Archdeacon of Ibadan. Thank you, Sam, for being Ibadan. Thank you so much for coming. God bless you, Sam. God bless your ministry. I also want to appreciate our father, Reverend David Adigbe. Thank you, sir, for calling all our leaders. We appreciate you. Thank you. We appreciate you. Mama Ayapami Baba Obule. Daddy Puma. Thank you for coming. God bless you.
Thank you for coming. I also want to greet, Honorable Justice Bamidele Adebayo. Thank you. Dr. M.K. Olateyide, Permanent Secretary of Ministry of Health. Thank you. God bless you. I also want to greet Ziakantan Yomi Taiwo, ACC, okay, Assistant Controller Yomi Taiwo. Thank you, sir. God bless you. The ASC Uche Ikeada, thank you, sir, for coming. God bless you. ASC Shomoye OL, thank you. We appreciate you, sir, for coming. Deputy Controller Adigbe, thank you. Thank you, ma'am. Thank you so much. 84-85 set of Macro Grammar School that gave the record for the suit. Chief Mrs. Okay, Pameke Iyegbe Bishop, St. Andrew Anglican Church, Ibarra. Thank you, mommy. Orúkọ Jésù ọdún àjìnà síra o. We appreciate the entire church, family members, friends, well-wishers, co-workers. The Lord will continue to preserve all of us in Jesus' name. Thank you for coming. Lẹ́yìn tí a bá ti parí, of course, the openings for coming, Mr. Wole, we appreciate you. And Mr. Bayo, thank you. We appreciate you. Tí a bá ti parí, a ó gbé ara Mr. Michael Ọlálẹ́kan Ṣọláńkẹ́ lọ sí ìtẹ́ ní Ọ̀pákó. Lówùúrọ̀ ọjọ́ Àjíǹde, ó wà ní ojú ewé ìkọkànlá page 11. Má wọlé.
Lord be with you. Father, we thank you for being with us in this first part of this service. And as we go to the second part, may you take charge. Amen. Lord, take absolute control. Amen. That even the journey from here to the cemetery will be smooth. The final journey, you will take control. Amen. I continue to comfort the family. Amen. Comfort the family. Amen. Lord, comfort the family. In Jesus' mighty name we pray. Amen.